ẹ̀yin Christians tẹ́ ń sọ wípé àwọn missionaries ò wá láti wá enslave àwọn kọ́ ni wọ́n wà pẹ̀lú slave trade, ọpọlọ yóò pé ní olójẹ́bó sọ bẹ́ẹ̀. Ara iṣẹ́ tí wọ́n wá ṣe láti sọ ọpọlọ yín, láti sọ yín di òpònú, láti sọ yín di dìdìrìn, òun ló ṣe yín lọ́wọ́lọ́wọ́ báyìí tẹ́ ẹ̀ bá mọ̀. Dìdìrìn òpònú tí wọ́n fẹ́ sọ yín dà, òun náà ni wọ́n ti sọ yín dà yẹn. Bẹ́ẹ̀ fi lè láǹfààní láti mọ sọ pé àwọn missionaries yẹn kò wá kó yín lẹ́rú pẹ̀lú gbogbo tí mo kà kalẹ̀ ẹ lọ kà á. Mission wọn, the whole mission of both the slave traders, both the missionaries, both the merchants, their mission ni wípé wọ́n fẹ́ wá láti wá displace àwọn èèyàn wa, láti wá gba ohun àlùmọ́nì wa, láti wá kó wa lẹ́rú, láti wá da ọpọlọ wa rú títí ayérayé. Lásìkò ìgbà tí àwọn missionaries tí àwọn ń ṣiṣẹ́ láti twist ọpọlọ, láti da spirituality wa rú, láti mú ọkàn wa kúrò níbi tá à ń bá bọ̀ wá sí ọ̀dọ̀ títí wọn. Àwọn merchants, they are busy, àwọn busy, wọ́n ń wá ohun àlùmọ́nì wa, wọ́n gbọ́ nǹkan àlùmọ́nì wa pátápátá, ibi tí gbogbo àwọn ọrọ̀ ajé wa sodo sí, ibi tí oil wa wà, ibi tí gold wa wà, ibi tí iron wa wà, gbogbo nǹkan àlùmọ́nì tá a fi ń sọ̀rọ̀ ajé, tá a fi lè jẹ́ èèyàn lórílẹ̀‐èdè yìí, àwọn lọ́bẹ̀ wọ́n lọ map gbogbo bẹ̀ pé ibi báyìí lepo wà, ibi báyìí ni kìnnìkan bá wà, ibi báyìí ni kòkó wà, ibi báyìí ni gbá wà. The book of Ephesians chapter 6 verse 5 ó ní slaves, obey your earthly masters with respect and fear and with sincerity of heart, just as you would obey Christ. Àwọn èèyàn wa ni wọ́n mú wọn lọ sí ibi táwọn igi wa wà, àwọn èèyàn wa ni wọ́n mú wọn lọ sí àwọn ibi táwọn ilẹ̀ wa wà, àwọn ibi táwọn omi wa wà, àwọn èèyàn wa ló mú wọn lọ bẹ̀, àwọn èèyàn wa ló mú wọn lọ síbi gbogbo nǹkan tí wọ́n mọ̀. Nígbà tí òyìnbó mọ̀ ọkọ̀ history, wọ́n ní wọ́n kọ history yẹn mọ́ ara wọn. Wọn ò kọ́ mọ́ pé àwọn èèyàn wa ló mú wọn lọ bẹ̀ láti lọ fi àwọn nǹkan yẹn hàn wọ́n. Ṣebí tí wọ́n kà fún inú Bible ní, èyí tí wọ́n kà fún àwọn bàbá wọn gbà yẹn náà rèé, tí wọ́n fi tàn wọ́n jẹ, tí wọ́n fi dán ọpọlọ wọn rú, òun náà ni wọ́n tún kà fẹ́yìn tòní. China tó fẹ́ mọ́ kàdísẹ́tì fáwọn ọmọ yìí tó ń bọ̀ lọ́la ni. Go to 1 Peter chapter 2 verse 18. Only slaves, in reverent fear of God, submit yourself to your masters, not only to those who are good and considerate, but also to those who are harsh. Ọ̀wọ̀ tí wọ́n fún pastors wọn ò lè fún bàbá tó bí wọn lọ́mọ. That is the job they came to do. Àwọn missionaries tán wọ́n gbà yẹn, ọ̀wọ̀ yẹn ni wọ́n fún àwọn missionaries yẹn. Ìgbà tó wọ́n náà parí slave trade, ọ̀wọ̀ yẹn ni wọ́n transfer sí àwọn tí wọ́n ti train as pastors. Àkó máa ṣe o. The book of Titus chapter 2 verse 9 kí ló sọ? Ó ní teach slaves to be subject. Teach slaves to be subject to their masters. Ó ní ẹ kọ́ àwọn ẹrú kai. Bible náà ká yín o, kì í ṣe pé ìwé kan Bible ni o. Adẹ̀ ní àwọn missionaries ẹ̀ wọ́n ò ní mission pé wọ́n wá pẹ̀lú slave ni, ẹ̀rọ kó jọ wá ṣiṣẹ́ ni. Only teach slaves, ẹ kọ́ àwọn ẹrú to be subject to their masters, bí wọ́n ṣe máa ń jupájusẹ̀ sílẹ̀ fún àwọn olórí wọn tó kó wọn lẹ́rú in everything, ní gbogbo ọ̀nà. Ẹ gbọ́dọ̀ yapa wọn, ẹ gbọ́dọ̀ tako wọn. Ìdí náà nìyẹn dòní tí ọmọ òyìnbó kan bá dúró nìkan, wọ́n rí ní pé ọmọ òyìnbó yẹn ó ju ẹ̀yin tẹ́ jẹ́ dúdú lọ times 10. Níbi tí ọmọ òyìnbó bá ti ń sọ̀rọ̀, wọn ò believe pé ẹ̀yin tẹ́ jẹ́ dúdú gbọ́dọ̀ lè sọ̀rọ̀. Ẹ̀yin ilẹ̀ dẹ̀ pariwo Jesus is Lord, sórí wọn ò pé ní. When will Africans wake up? Ìgbà wo la tún fẹ́ jí? Ìgbà wo lọ́pọ̀lọ́ la tún fẹ́ pé? Ìran Yorùbá wuyì káàkiri àgbáyé, ẹ má jà tójú àṣà mọ́lẹ̀, ń ṣe ni ẹja gbéga. Ọmọ Yorùbá ni mí, Odùduwà ni bàbá mi, wọn ò jẹ́ fọwọ́ òsì ju èlé bàbá tó bí mi lọ́wọ́. Ìràpadà ọmọ Yorùbá, àtúbà wa gbọ́dọ̀ kú. Ìbà Olódùmarè, ìbà gbogbo ajúnilọ, mo ṣèbà ọmọdé, mo ṣèbà gbogbo, mú kí gbogbo ọmọ káàárọ̀ oòjíire pátá nílé lóko lẹ́yìn òdì gbogbo tẹ́tún tí láǹfààní láti tún máa gbọ́ mi lórí ètò tá a pè ní Ìràpadà ọmọ Yorùbá
àtùpà ò gbọdọ̀ kó ṣàlàfíà ní gbogbo amúkíá ní kíkí tó lọ́lá jù wípé ẹ̀làbọ̀rú ẹ̀làbọ̀ ìbọ̀ ṣiṣẹ́ ọmọọba adéọlá adéyẹyè kíjìpá ọ̀rọ̀ òun náà ló kọ tèmi malómìlẹ̀ ọmọ bíbí wọn nídùú ọ̀ṣun ọmọ àrùn onígbó ẹja kéèké ọ̀kasà nìlẹ̀bẹ̀ mi lọ́mọ bá lù fún aláyémọ̀ rẹ̀ ọmọ onílẹ̀ kẹyìn ọmọ onílẹ̀ kẹṣẹ̀gì èmi lọ́mọ aláṣọ mẹ́ta mọ̀fín ọ̀kan ń ṣe rómi ọ̀kan ń ṣe wọ̀ mí ẹ̀kẹta ló ń ṣe bó lè rómi bó lè wọ̀ mí sáà tí ẹ̀ mójú mi dóde. kí ni tí àjọ fẹ́ gbé ẹ̀wò lórí ètò lónìí a ṣe ń sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ slavery àti ọgbọ́n ẹ̀wẹ́ tí àwọn missionaries àwọn religion people tí wọ́n fi kó àwọn bàbá wa sínú àgọ́. tá a bá wá kọ̀ ìdí tá a fi ń pariwo tá a fi ń sọ̀rọ̀ tá a ń sọ yìí ni pé tá a bá kọ̀ láti jẹ́ kí ọpọlọ wa ó ṣí láti jẹ́ kí òye wa ó ṣí láti jẹ́ ká mọ tí à ń ṣe àti ibi tá à ń lọ à ní kúrò lójú kan ojú kan náà la dẹ̀ máa wà dọ̀la jẹ́ pé àwọn ọmọ wa tí wọ́n ń bọ̀ àwọn àrọ́mọdọ́mọ wa wọ́n dẹ̀ tún mọ́ ṣe ẹrú fún àwọn òyìnbó wọ́n tún mọ́ ṣe ẹrú fún àwọn àrọ́mọdọ́mọ ti àwọn òyìnbó yìí. now mo sọ̀rọ̀ nípa pé àwọn missionaries tí wọ́n ní wọ́n wá sí Áfíríkà láti wá introduce Christianity sí wa pé wọ́n wá pẹ̀lú mission àti ìkọ́ àwọn èèyàn sí inú ẹrú ọpọlọ ni. Tẹ́ bá kọ́kọ́ gbọ́ the meaning of missionaries mission àkọ́kọ́ the first phrase ọ̀rọ̀ yẹn pé mission wọ́n ní mission tí wọ́n bá wá kí dẹ̀ ní mission yẹn òun náà ni pé láti gba gbogbo ohun àlùmọ́ọ́nì wa láti twist brain wa. Ìgbà tí wọ́n bọ̀ wá gbogbo wọn mission wọn the whole mission of both the slave traders both the missionaries both the merchants their mission ni wípé wọ́n fẹ́ wá láti wá displace àwọn èèyàn wa láti wá gba ohun àlùmọ́ọ́nì wa láti wá kó wa lẹ́rú láti wá da ọpọlọ wa rú títí ayérayé. Nígbà tí wọ́n fẹ́ wá nínú strategy wọn wọ́n pín àwọn sọ́nà mẹ́ta mo categorize wọn pé wọ́n pín àwọn sọ́nà mẹ́ta. Àkọ́kọ́ òun ni àwọn missionaries ẹ̀kejì òun ni àwọn merchants ẹ̀kẹta òun ni àwọn historian. Àwọn àkọ́kọ́ tí wọ́n jẹ́ missionaries irinṣẹ́ títí wọn mission tí wọ́n ni pé go there and win their souls ẹ yí ọpọlọ wọn attack their spirituality and their common reasoning ẹ wọnú ọpọlọ wọn spirituality wọn ọlọ́run tán láwọn gbàgbọ́ kìníkà àwọn ìdìbẹ̀ ní kẹtì lọ ṣiṣẹ́ àwọn tẹ́ gbọ́dọ̀ wá fèsì jù láwọn youth àwọn ọmọ kéékèèké. That is their mission and they came and they achieved it. Wọ́n wọnú ọpọlọ wa wọ́n dé wọ́n wò pé kí ni ọ̀nà làwọn lè kọ́kọ́ gbà fi bẹ̀rẹ̀ nígbà tí wọ́n introduce English wọ́n lọ sí àwọn ilé kọ̀ọ̀kan wọ́n béèrè àwọn ìbéèrè wọ́n wá bí ọ̀rẹ́. Ẹ̀kejì ó ní àwọn merchants lásìkò ìgbà tí àwọn missionaries tí àwọn ń ṣiṣẹ́ láti twist ọpọlọ láti darí spirituality wa rú láti mú ọkàn wa kúrò níbi tá ń bá bọ̀ wá sí ọ̀dọ̀ títí wọn. Àwọn merchants they are busy àwọn busy wọ́n ń wá ohun àlùmọ́nì wa wọ́n gbọ́ nǹkan àlùmọ́nì wa pátápátá ibi tí gbogbo àwọn ọrọ̀ ajé wa sodo sí ibi tí oil wa wà ibi tí gold wa wà ibi tí iron wa wà gbogbo nǹkan àlùmọ́nì tá a fi ń sọ̀rọ̀ ajé tá a fi lè jẹ́ èèyàn lórílẹ̀‐èdè yìí àwọn lọ́bẹ̀ wọ́n lọ map gbogbo bẹ̀ pé ibi báyìí lepo wà ibi báyìí ni kìnìkan bá wà ibi báyìí ni kòkó wà ibi báyìí ni gbá wà. Wọ́n wá nígbà tí wọ́n dé wọ́n béèrè wọ́n bá bàbá wa bí àlejò àwa sì nílẹ̀ Yorùbá àwa gbàlejò mọ́ra nígbà tá a gbàlejò mọ́ra wọ́n bẹ̀rẹ̀ sí ní béèrè àwọn béèrè. Àwọn èèyàn wa ni wọ́n mú wọn lọ sí ibi táwọn igi wa wà àwọn èèyàn wa ni wọ́n mú wọn lọ sí àwọn ibi táwọn ilẹ̀ wa wà àwọn ibi táwọn omi wa wà àwọn èèyàn wa ló mú wọn lọ bẹ̀ àwọn èèyàn wa ló mú wọn lọ síbi gbogbo nǹkan tí wọ́n mọ̀. Nígbà tí òyìnbó mọ̀ kọ history wọ́n ní wọ́n kọ history yẹn mọ́ ara wọn ò kọ́ mọ́ pé àwọn èèyàn wa ló mú wọn lọ bẹ̀ láti lọ fi àwọn nǹkan yẹn hàn wọ́n
bí fàpẹẹrẹ àwọn nǹkan tí wọ́n ní wọ́n discover, wọ́n ní kìnnìkan discover river Niger, kìnnìkan discover Ìgbà, kìnnìkan discover kìnnì, ṣé àwọn kankan ni wọ́n ń gbé ibi omi yẹn tí wọ́n ní kìnnìkan discover tán fi lọ bẹ̀? Ìgbà tó débi omi àwọn kan ni wọ́n mú wọn débẹ̀, níbi tí wọ́n ṣe dé wọ́n kan ọpọ́n, àwọn èèyàn wá gbé wọn léjìká tí wọ́n gbé wọn káàkiri láti lọ fi àwọn nǹkan àlùmọ́nì yẹn hàn wọ́n. Wọ́n wá dé ọ̀dọ̀ tí wọ́n wá kọ orúkọ wọn pé àwọn làwọn discover kìíní kan. Wọ́n wá treat wa bí ẹrú torí pé ìrísí tí wọ́n bọ̀ wá mission wọn láti bẹ̀rẹ̀ náà ni pé ẹ lọ kó wọn lẹ́rú, ẹ lọ render wọn useless. Now Bible tí wọ́n wá mú ìwé tí wọ́n mú wá nínú àwọn instruction àwọn missions wọn tó wà ń bẹ̀ tí wọ́n fún àwọn missionaries torí bẹ́ẹ̀ gangan là ń lọ, tí wọ́n fún àwọn missionaries wípé àwọn nǹkan yìí ní kẹ́ máa kà fún wọn, tẹ́ bá ti ń ka àwọn nǹkan yìí ẹ máa subject brain wọn, ó máa weaken spirit wọn, ó máa jẹ́ kí ọpọlọ wọn ó ṣí sí ọ̀dọ̀ yín, wọ́n ẹ gbọ́dọ̀ sọ nísọ tí wọ́n á fi gbà yín gbọ́. Màá kà wọ́n bí chapters of some Bible láti jẹ́ kí ọpọlọ wa bóyá tá bá tún ń gbọ́ àwọn ọpọlọ ó tún ṣí. Nǹkan ti ṣe wá gan ní Africans, tá bá kọ̀ tá bá jí lásìkò yìí a lè jí mọ́, because education tí wọ́n mú, ìwé tí wọ́n mú wá, it is not for us to be able to think, it is not for us to be able to do anything, it is for us to remain slave. Ìdí nìyẹn tí wọ́n fi kàwé tán tẹ́fìrẹ́ni tó kàwé tí ò lè dá ẹ̀rọ ọlọ́ta ṣe, tẹ́fìrẹ́ni tí ó kàwé tó lòun ẹnjìníà tí ò lè dá nǹkankan níà, ẹni tó ṣe tó lòun ọ̀tọ̀ mẹkáníkà kìnnìkan kò lè dá mọ́tò ṣe, à lè dá toothpick lásán àrídáṣẹ́ Nàìjíríà. Ọ̀dọ̀ wa náà igi náà sì fi ń ṣe toothpick ní gbogbo bẹ̀, ọ̀dọ̀ wa náà ti ń wà lọ. Now ẹ jẹ́ ká jọ ka àwọn verses of this Bible. The book of Ephesians chapter 6 verse 5. Ó ní, slaves, obey your earthly masters with respect and fear and with sincerity of heart, just as you would obey Christ. Wọ́n kọ́ mú Jésù wá ó pè as Christ, pé òun ni gbogbo wa gbọ́dọ̀ máa tẹ̀lé. Now wọ́n wá sọ wípé slaves, ẹ̀yin ẹrú yìí o, obey your earthly masters, ẹ gbọ́rọ̀ sí àwọn olórí yín lẹ́nu, àwọn tí wọ́n kó yín lẹ́rú yẹn, àwọn ọ̀gá yín yẹn tí wọ́n kó yín lẹ́rú yẹn, ẹ gbọ́rọ̀ sí wọn lẹ́nu with respect, pẹ̀lú ìtẹríba, and fear àti ìbẹ̀rù, and with sincerity of heart, pẹ̀lú ọkàn tó mọ́. Ẹ má fi inú méjì bá wọn lò, ẹ má fi inú méjì, ẹ má fi bá àwọn ọ̀gá yín tí wọ́n kó yín lẹ́rú yẹn o, àwọn olórí yín ẹrú yẹn o, ẹ má fi bá wọn lò. Just as you would obey Christ, gẹ́gẹ́ bó ṣe jẹ́ wípé ẹ gbà fún Jésù. Ìdí náà nìyẹn, ara teachings yẹn ló mú àwọn èèyàn wa lónìí tí wọ́n fi dọ̀dẹ̀ fáwọn pastors wọn. Tẹ́ pé tẹ́ bá dé pastor gan, dádì ni. Wọ́n gbọ́ pastor wọn, wọ́n respect pastor wọn ju bàbá tó bí wọn lọ́mọ lọ, wọ́n respect pastor wọn ju ìyá tó bí wọn lọ́mọ lọ, wọ́n respect pastor wọn ju ọkọ tó fẹ́ wọn sílé lọ. Ọ̀wọ̀ tí wọ́n fún pastors wọn ò lè fún bàbá tó bí wọn lọ́mọ. That is the job they came to do. Àwọn missionaries tán wọ́n ń gbà yẹn, ọ̀wọ̀ yẹn ni wọ́n fún àwọn missionaries yẹn. Ìgbà tó wọ́n náà parí slave trade, ọ̀wọ̀ yẹn ni wọ́n transfer sí àwọn tí wọ́n ti train as pastors. Ó mà ṣe o. Ẹ tún jájọ ka àyà ẹlẹ́ẹ̀kejì, ẹ̀ka tó jọ ka verse ẹlẹ́ẹ̀kejì, chapter ẹlẹ́ẹ̀kejì. Go to 1 Peter chapter 2 verse 18. Ó ní, slaves, in reverent fear of God, submit yourself to your masters, not only to those who are good and considerate, but also to those who are harsh. Ẹ̀yin náà lọ kà á, ẹkún ní Bíbélì gbogbo yẹn lọ kà á. Ó ní slaves in reverent fear of God, ó ní pẹ̀lú ìbẹ̀rù Ọlọ́run. Ẹ má jẹ́ pé ní Ọlọ́run torí kìí sọ Ọlọ́run tiwa. Ó ní with reverent fear of God, pẹ̀lú ìbẹ̀rù God wọn tí wọ́n mú wá, pẹ̀lú ìbẹ̀rù Jehovah, pẹ̀lú ìbẹ̀rù Jésù, pẹ̀lú ìbẹ̀rù God wọn tí wọ́n mú wá yẹn. Submit yourself to your masters.
ó ní ẹjú pájúṣe yín lẹ̀ fún àwọn olórí yín tí wọ́n kó yín lẹ́rú. Not only to those who are good, kìí ṣe àwọn tó dá nínú wọn nìkan o, kìí ṣe àwọn tó jẹ́ èèyàn gidi nínú wọn nìkan o, kìí ṣe àwọn tí wọ́n máa ń rẹ́rìn sí yín nìkan o, and considerate, àwọn tó yẹ kó wọ́n máa wà considerate sí, tí wọ́n máa ń ronú dáadáa sí yín, tí wọ́n máa ń ṣe dáadáa sí yín pé ẹrú wa ní yín, ṣùgbọ́n ìwọ tó ń gbóúnjẹ báyìí, kìí ṣe àwọn tó ṣe dáadáa sí yín nìkan o. But also to those who are harsh, àti fún àwọn tó yẹ kó wọ́n burú, tí wọ́n dájú, tí wọ́n jẹ́ ìkà, tí wọ́n ò fẹ́ràn yín, ó ní gbogbo wọn pátápátá àtèyí tó dá àtèyí tí ò dá, ẹ jùpájù sẹ́yìn lẹ̀ fún wọn. That is 1 Peter chapter 2 verse 18. Ẹ tún já kà mí, the book of Titus chapter 2 verse 9. Ẹ lọ kà á. The book of Titus chapter 2 verse 9. Kí ló sọ? Ó ní teach slaves to be subject. Teach slaves to be subject to their masters. Ó ní ẹ kọ́ àwọn ẹrú kai. Bible náà ká yí o, kìí ṣe pé ìwé kan Bible ni o. A dẹ̀ ní àwọn missionaries wọn ò ní mission pé wọ́n wá pẹ̀lú slave ni, ẹ̀rọ kó jọ wá ṣiṣẹ́ ni. Ó ní teach slaves, ẹ kọ́ àwọn ẹrú to be subject to their masters. Bí wọ́n ṣe máa ń jupájusẹ̀ sílẹ̀ fún àwọn olórí wọn tó kó wọn lẹ́rú. In everything, ní gbogbo ọ̀nà. Ẹ gbọ́dọ̀ yapa wọn, ẹ gbọ́dọ̀ tako wọn, tá bá sọ̀rọ̀ ẹ gbọ́dọ̀ gbọ́ tí wọ́n ní. But in everything, to try to please them, kẹ́ mọ́ wá ojú rere àwọn ẹrú, àwọn ọ̀gá yín, gbogbo ẹ̀yin ẹrú yìí pátápátá, kọ́ wọn bí wọ́n ṣe mọ́ wá ojú rere àwọn ọ̀gá, kọ́ mọ́ wá ojú rere àwọn ọ̀gá wọn, kọ́ mọ́ wá ojú rere àwọn òyìnbó tó wá kó wọn lẹ́rú, kọ́ mọ́ wá ojú rere gbogbo àwọn tí wọ́n fi wọ́n sínú ìyà, gbogbo àwọn tí wọ́n fi wọ́n sínú ìbànújẹ́, gbogbo àwọn tí wọ́n dè wọ́n mọ́lẹ̀ níṣẹ́ pẹ̀lú ṣẹ́kẹ́ṣẹkẹ̀, kọ́ mọ́ wá ojú rere wọn. Ó ní to please them, láti lè tẹ́ wọn lọ́rùn, not to talk back to them. Kìí ṣe pé tí wọ́n bá sọ̀rọ̀ kó wá mọ̀ fún wọn lésì. O lẹ́tọ̀ọ́ gẹ́gẹ́ bí ẹrú láti fún wọn lésì. Ìdí náà nìyẹn dòní tí ọmọ òyìnbó kan bá dúró bì kan, wọ́n rí ní rí pé ọmọ òyìnbó yẹn ó ju ẹ̀yin tẹ́ jẹ́ dúdú lọ times 10. Níbi tí ọmọ òyìnbó bá ti ń sọ̀rọ̀, wọn ò bí nífẹ̀ẹ́ ẹ̀yin tẹ́ jẹ́ dúdú gbọ́dọ̀ lè sọ̀rọ̀. Ẹ̀yin ilẹ̀ dẹ̀ pariwo Jesus is Lord, sórí wọn ò pé ní. When will Africans wake up? Ìgbà wo la tó fẹ́ jí? Ìgbà wo lọpọlọ la tó fẹ́ pé? Ibi tí ọmọ òyìnbó bá wà, ìwọ tó jẹ́ ọmọ dúdú ò lè sọ̀rọ̀. Tọmọ dúdú bá kú nílùú wọn, ó kú gbé nìyẹn. Tọmọ funfun bá kú níbi ìtẹ́nìtì bá ṣe, ẹ̀rọ kó jù bẹ́ẹ̀ lọ ni. This is it. Ìtí wọ́n sọ ní, ṣebí tí wọ́n kà fún inú Bible ní, ìtí wọ́n kà fún àwọn bàbá wọn gbà yẹn náà rèé, tí wọ́n fi tẹ̀ wọ́n jẹ, tí wọ́n fi dá ọpọlọ wọn rú. Òun náà ni wọ́n tún kà fẹ́yìn tòní, sẹ́yìn náà tún fẹ́ mọ́ kàdì sétì fáwọn ọmọ yìí tó ń bọ̀ lọ́la ni. Ó ní ẹ̀ lè kojú wọn, ẹ̀ gbọ́dọ̀ bá wọn, ẹ̀ gbọ́dọ̀ fèsì wọn láti sọ̀rọ̀. Tí wọ́n bá sọ wípé báyìí ni bẹ́ẹ̀ náà ló ṣe gbọ́dọ̀ rí. Ẹ tún jẹ́ ká tún ka ìmí, last verse tí bá tún kà, kẹ́ lè gbọ́ tá ń sọ yé, tó rẹ̀ lọ́pẹ́ bóyá ayé ti Jésù, ayé ti kìníkan ni. They brought Jesus, they brought Christianity, they brought religion láti wá dáyé wa rú ni, láti gba gbogbo nǹkan àlùmọ́nì wa. Ìgbà tẹ́yìn bísí jẹ́ ìpariwo lórúkọ Jésù, àwọn bísí wọ́n wá góòdù yín, wọ́n bísí wọ́n wá gbogbo nǹkan àlùmọ́nì yín. The book of 1 Timothy chapter 6 verse 1. Only all who are under the yoke of slavery should consider their masters worthy of full respect. All who are under the yoke of slavery, gbogbo ẹ̀yin tí wọ́n ti kó lẹ́rú pátápátá o, gbogbo ẹ̀yin tẹ́ wà nínú ìgbèkùn ẹrú, tẹ́ wà nínú ìpayín keke, nínú ìgbèkùn ẹrú, should consider their masters worthy of full respect. Ẹ gbọ́dọ̀ mọ̀ wípé àwọn tí wọ́n kó yín lẹ́rú, tí wọ́n jẹ́ ọ̀gá yín, àwọn tó ń ta ẹrú, àwọn missionaries yẹn, gbogbo àwọn tó jẹ́ ọ̀gá yín tó wá kó yín lẹ́rú yẹn o, ẹ gbọ́dọ̀ mọ̀ wípé they are worthy of full respect. Ẹ gbọ́dọ̀ mọ̀ fún wọn ní àpọ́nlé tó kún, àpọ́nlé tó pé pérépéré, àpọ́nlé tó kún, àpọ́nlé tó tóbi, lẹ gbọ́dọ̀ mọ̀ fún wọn. So that God's name
and our teaching may not be slandered. Torí kí gọ́ọ̀dù wọn àti ẹ̀kọ́ tí wọ́n kọ́ yín nípa gọ́ọ̀dù yẹn, nípa gbogbo nǹkan tó ń kọ́ yín yẹn, torí pé kó mọ́ bá ṣe kíni, kó mọ́ bá mẹ́hẹ̀. Gbogbo tí mo kà yìí inú Bíbélì ló wà, ẹ lọ kà á. Ephesians chapter 6 verse 5, 1 Peter chapter 2 verse 18, Titus chapter 2 verse 9, àti 1 Timothy chapter 6 verse 1. Ẹ lọ kà gbogbo nǹkan tí mo kà yìí. Kẹ́ wá sọ fún mi, ìwọ tí ọpọlọ ẹ bá pé tó ń ronú, tó mọ tó ń ṣe, lọ kà àwọn nǹkan yìí, kó wá sọ fún mi pé àwọn òyìnbó fẹ́ràn yín. Kẹ́ sọ fún pé wọ́n mú Jésù wá fún yín, wọ́n mú God wá fún yín torí pé wọ́n fẹ́ràn yín. Wọ́n gba spirituality yín, wọ́n gba ohun àlùmọ́nì yín, wọ́n gba gbogbo ọpọlọ yín, wọ́n sọ yín, wọ́n subject yín sí oko ẹrú for life. Inú yín dẹ̀ ń dùn láti wà nínú slavery yẹn bẹ́ẹ̀. Ẹ jẹ́ ká ronú. Gbogbo ẹ̀yin Christians tẹ́ ń sọ wípé àwọn missionaries ò wá láti wá enslave, àwọn kọ́ ni wọ́n wà pẹ̀lú slave trade. Ọpọlọ yóò pé ní olójẹ́bọ́ sọ bẹ́ẹ̀. Ara iṣẹ́ tí wọ́n wá ṣe láti sọ ọpọlọ yín, láti sọ yín di òpònú, láti sọ yín di dìdìrìn, òun ló ń ṣe yín lọ́wọ́lọ́wọ́ báyìí tẹ́ ẹ̀ bá mọ̀. Dìdìrìn òpònú tí wọ́n fẹ́ sọ yín dà, òun náà ni wọ́n ti sọ yín dà yẹn. Lẹ́fi ilé láǹfààní láti mọ sọ pé àwọn missionaries yẹn mo wà kó yín lẹ́rú pẹ̀lú gbogbo tí mo kà kalẹ̀ ẹ lọ kà á. Tẹ́ bá tún ka gbogbo nǹkan ìtọ́pọlọ yóò bá jí torí pé òpònú tí wọ́n fẹ́ sọ yín dà, dìdìrìn tí wọ́n fẹ́ sọ yín dà, wọ́n ti rí yín sọ̀dá completely ni. Òdìjọ́ tí ẹ bá jí tí ọpọlọ yín bá pé kẹ́ tó lè kúrò nínú slavery yẹn, nínú ìdààmú ọkàn yẹn, ìdààmú ọpọlọ tí wọ́n kó yín sí yẹn, òdìjọ́ tẹ́ bá jí kẹ́ tó lè kúrò ńbẹ̀. Ó wá òdìjọ́ tẹ́ bá kúrò ńbẹ̀ kẹ́ tó lè lọ́nà àbáyọ. Kẹ́ pariwo lórúkọ Jésù di ọ̀la nínú chọ́ọ̀chì kò lè ṣe nǹkan kan, ẹ lè ní àṣeyọrí. Àfi tẹ́ bá ronú pẹ̀lú làákàyè tí Olódùmarè fún yín, tẹ́ jí tẹ́ ronú yẹn lẹ́tọ̀ọ́ rọ́nà lọ. Kìí ṣe pé torí pé tí wọ́n wá ṣe nìyẹn, they want you to remain as slaves till eternity. Bẹ́yìn báwọn bàbá tiwa bá ṣe ṣe slave fáwọn ẹgbẹ́ bàbá tiwọn, wọ́n fẹ́ kí àwa náà ká ṣe slave fáwọn ọmọ tiwọn, kí àwọn ọmọ tiwa náà kó tó wá máa ṣe slave fáwọn ọmọ tiwọn tó ń bọ̀. Ọlọ́run jẹ́ kọ́mọ tèmi wà náà ọmọ tí ó ṣẹ̀rú fún wọn. Tí nígbà mi jẹ́ láǹfààní àti pàdé mi lórí ètò tá a pè ní Àpàdé Ọmọ Yorùbá, ọmọ bá dé ọlá adé ẹ̀yìn kíjì pọ̀rọ̀ olóko tèmi. Èmi ò ní kú, ẹ̀yin náà ò ní kú, ó dìgbà kan náà. Ìràpadà Ọmọ Yorùbá, àtúbà wa kúrò.